Africa Content TV. Ilé olùkọ́ ọ̀jẹ̀mọṣẹ́ National Union wọ́n rán ìfisẹ́ ìrẹ̀kúnnù ẹgbẹ́ yìí pé kí wọ́n ṣe kí wọ́n kó onípò lóko ẹrú kí kó ilé tó kó olóko lọ́lẹ̀. Ẹni tó bá ní nǹkan tó ìyọkọ̀ ó bá sọ. Òun ṣe pé tí èèyàn bá sọ ní sèdí ọ̀gá yàn òun ṣe tó bá kọ́ yọkọ̀ òdìbò àbí kọ́ yọkọ̀ láyé èèyàn ṣe sọ ní sèdí ọ̀gá yẹn. Èèyàn tó sọ pé àtúnṣe lè ṣe kí ni ó lè wà ọ̀gá yẹn lè ṣe kí ni ó àjọṣe ara ẹ̀. Ìtorí tó kí ni mọ́dà la ò sí léèyàn kan owó ìtẹ̀dá lápò èèyàn kan a ti mọ̀ pé èèyàn kan náà máa jẹ èèyàn kan lọ àmọ́ kí èèyàn máa jẹun dá epo sáyà epo tó fẹ́ dá sáyà yẹn jẹ́ kó kọ́ sáwà náà kó kọ́ sí wa lẹ́nu. Ìyẹn la ṣe ní káwọ́ máa pe fúráìsì ní 10-10 before ká tó ṣe kí ni ká tó bẹ̀rẹ̀ sí ni máa sún àyè wa fún second time. Kò ní jẹ́jọ́ ká bá fẹ́ sún àyè ká bá bẹ̀rẹ̀ pé ẹjọ́ opposition téèyàn kan bá lọ́wọ́ ṣe mọ̀ pé disgrace ló jẹ́ fún fúráìsì yẹn. Opposition bá yẹ ti wà sún àyè yẹn ò ní ṣe kí ni kò lè ṣeé ṣe ìyẹn nípa láti dissolve fúráìsì yẹn. Àgbẹ̀yẹ̀ ò fẹ́ ká máa dissolve ká máa bèrè pọ̀ ẹgbẹ́. Òun la ṣe gbé sísẹ́mù náà lóru láti ṣe gbé jáde torí ìyá ti jọ ẹgbẹ́ púpọ̀ sẹ́yìn alẹ́ láti yọ gbogbo ìyàyà àti sọ́ọ̀sì yẹn aláti yọ kó bẹ́ẹ̀ ó jẹ́ kọ́kọ́ 10,000 lówó mi lọ́sẹ̀ ẹgbẹ́ ẹ̀rí lásìkò ọba fẹ̀tọ́ mi ṣe ní ibi ẹ̀rọ fẹ̀tọ́ mi jù mí. Òun ṣe pé wọ́n ti ṣe fúráì fún wa ìmọ̀ ìgbó òṣèlú alápọ̀lẹ́ ọ̀ma bẹ́ẹ̀ fúráì láti lọ ṣe kí ni mo lọ túlì ẹ̀ ṣe ká tó kú ẹ̀ wá sí ibà ẹ̀. Àwọn tẹ́bá náà wọ branch àwọn ilé òda àwọn táwọn lókè náà á súnmọ́ torí àtòkè yẹ ní 4 years tó lọ àtòkè bíbà ẹ̀ ní mistake yẹn ti ṣe kí ni ló ti wọ́ wá. Ọlọ́mùkù ẹrù ẹ̀wọ́ òkè ẹ̀wọ̀ ẹ̀wò sàlẹ̀. Ṣèwọ́dásán gbàdébí ọba kò bẹ́ẹ̀ṣà náà wọ́n sì kó ṣe kí ni ó lọ mú 5 million wá. Ẹgbẹ́ bẹ́ẹ̀ṣà náà náà wọ́n ti gba 10 million yìí. Alẹ̀ ti stop gbogbo pọ̀ ẹ̀ nígbà ẹgbẹ́ yìí. Àti yọ owó sọ́ọ̀sì yẹn àti yọ owó rẹ̀. Kaba láti sáàtì for today kaba ti ṣe ẹyẹ èdè àti ọgbà kaba ti ṣe ìwọ́n túbú ẹni púrẹ́ kaba ti ṣe gbá ìwọ́n tó bá wà ní unit tó jẹ́ náírà unit expo tó bá rí pé bí iṣẹ́ àmì ẹ̀ṣẹ̀ ní màtí ṣe báyìí tó lè ṣe pé ṣe ká tún jẹ́ ẹ̀kọ́kọ́ ọ̀kọ̀ọ̀kan wá táyà ìpínlẹ̀ ẹ̀kúṣe ẹ̀kọ́kọ́ òun wá bá mi tó bá wá bá mi price tó lọ bá price àmì ẹ̀yẹ tí ò bá rí nǹkan kan ṣe sí òun bá bá mi àlàjì sọ́ọ̀bù price yẹn ebi ògbọ́n ọ̀pọ̀ ẹgbẹ́ national union. Ilé olùkọ́ ọ̀jẹ̀mọṣẹ́ National Union wọ́n rán ìfisẹ́ ìrẹ̀kúnnù ẹgbẹ́ yìí pé kí wọ́n ṣe kí wọ́n kó onípò lóko ẹrú kí kó ilé tó kó olóko lọ́lẹ̀. French àmàgbọ́dọ́ tó rí òbá tó lọ wá ṣẹ́kúṣẹ́ owó ẹ̀ ọ̀nà kọ́ owó ọjà lórí wá kúṣu mẹ́kà tó kú ṣe wọ́jà iṣẹ́ union bá ká ẹ wá ṣẹ́kúṣẹ́ owó ẹ̀ máa tẹ ojú mẹ́ta gbogbo tó bá fẹ́ tẹ ojú mẹ́ta ẹ bá ti mẹ́jọ ẹ̀ tó wájú lé iṣẹ́ yìí láti pè síta gbangba nídìí sọ́ọ̀kù branch yẹn branch àbáyé la máa suspend ẹ̀yà lè máa ṣe kí ni ẹ̀kọ́ àtàṣe lọ. So operational progress ìdí náà ṣe pè wá sí ìgbà yẹn lójú ilẹ̀ so everybody fọkànbalẹ̀ ìwọ tó gbó tó bá ṣe ṣe kíni gbogbo tó bá ta kókó pẹ̀lú sùúrù àti fọkànbalẹ̀ òun yà máa fi ṣe kíni yà máa fi tu ìsàlẹ̀kẹ́tì starting. Àbábábí
Abababi. Our branches go. Every branches go entirely. Abababi every branches go entirely. Shall not get it. First Salmon and Papa Presti ọjà Salmon fún Ìbàdàn unit ìjọra so ọ̀gá wa ṣe dáadáa o ọmọ bàjẹ́ fún láéláé o ilé ẹgbẹ́ yóò ní bàjẹ́ o ẹgbẹ́ rẹ̀ yóò ní ní tó gbogbo alápapọ̀ káàmù ọmọ níjẹ́ káàmù ọmọ níwáyé. Ẹgbẹ́ fẹ́ lò ní. Progress orúkọ mi Alhaji Azeez Adémọ́lá deputy chairman Papa Presti chairman wa wọ́n ṣe dáadáa pẹ̀lú wa. National Progress Program ní Alhaji Simon Sọ́fúnṣe Secretary Ṣẹ́máwáṣí. Up National Progress Afantosin lórúkọ tèmi láti Apapa branch B branch treasurer Chairman Iwájú Yọ̀dúsà. Up National Progress lórúkọ tèmi Fàtáwẹ̀ Nàìjíríà ọ̀gbẹ́sì apá Ṣáwọn Ṣára. Up National orúkọ mi Rafi Akọ Trustee Apapa branch sáwọn àwọn àdúrà ìfọ̀ àgbà adẹ̀dúpẹ́ lọ́wọ́ àpò. Ọ̀sán àṣàlá orúkọ mi là kí wolo sáwọn àtọ́jú. Oòrùn ṣàkíyèsí òwe ojú mi jẹ́ ìyàwó ọ̀gá ìlú. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ mi lórí ààrẹ òun ṣọ̀kà Apapa branch orúkọ lọ́wọ́ ta wà fún ẹgbẹ́ tó dọ̀bà kiri ìlú lọ́wọ́. Up National orúkọ tèmi ní kọ́ńdà àbúdá láti August 2023 olùkọ́ tó ṣẹlẹ̀ ní àti branch náà. Òjò ọ̀rọ̀ ti jẹ ọ̀rọ̀ nílé ní wọ́n tí ó ta ìrọ̀lẹ́ táì. Ọ̀rọ̀ tó wù yẹ ọ̀rọ̀ yàwó ọ̀rọ̀ tó wù yẹ ọ̀rọ̀ nílé ní wọ́n tí ó ta. Ìdílé ẹ̀yà tó ṣe bí àti ìdíbẹ̀ ṣàbẹ̀ ò bá ṣe fún ẹ lẹ́yìn bá ti ṣe fún ẹ branch ṣàbẹ̀ náà ló ṣe bí mi branch ṣàbẹ̀ ló ṣe ó. Assistant Secretary branch, Ojúbọ̀lọ́ branch chairman ó ṣe dáadáa fún mi. Gbogbo ẹ̀yin tẹ wá láti unity yẹn, ẹ kẹ́ wà lọ́dà branch yẹn ní tẹ́bí sọ́nùsà ẹ ti dé sókè ẹ̀yìn dà. Ṣé branch àwọn ẹgbẹ́ ṣe dáadáa ní ọwọ́ sókè? Ẹ
chairman wọn. Ẹ máa dáwọ́ ó dà wọ́n.